Ọlọ́run Elédùmarè, ọba ògóògo, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣohun gbogbo, ọba jípọjọ kúdà, ọba àná, ọba òní, ọba tí ó mọ bẹ títí láéláé, ọba tí kìí kú, tí kìí tí, àìdíbàjẹ́, alásọtẹ́lẹ̀ ohun gbogbo. Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ rẹ o, torí pé wọ́n lọ́ba àjíkí ọba fẹ́rífẹ́rí, ọba àjùwàpè, agbẹnimọ́dẹ̀yìn, afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba alógunlọ́lá, aníyìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbàrà àdúgbò, abọ́pọ̀pọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn. Ìbà rẹ o, ìbà dágbọ́n wa bá kókó, èrò àkàtàpá wa bá lóṣùn, aṣọ mẹ́ẹ̀ẹ́dínlógún báyìí lásán ṣọ̀pọ̀nà, ọ̀kan ní yími gbé kí ọgọgọ rúmọrúmọ aparímàgún olókìkí òru. Ìbà lọ́wọ́ yín àti dìmújèèyàn, ẹ̀yin lájẹ́rò òru, ajẹ̀dò èèyàn mọ́bì, àtòrò òru jẹ̀ fún ọ̀gàlàntà. Ẹ dákun, ẹ má jẹ́ kí tọwọ́ bọ́ o, ẹ má jẹ́ kí tẹsẹ̀ ó gbọ̀n dànù, ẹ má jẹ́ kí tilẹ̀ ó pọ̀ ju tẹnu lọ. Elédùà ó dọwọ́ yín o, ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ bàjẹ́, láàlú ó dọwọ́ rẹ, ògiri òkú ó dọwọ́ rẹ, èṣù láàlú àbámbá, òfẹ́ bàtàkù jó bàǹbàmù, ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ń ṣẹ̀jẹ̀, onímí sunmi láàárọ̀ yìí ń sùn fún ẹ̀bọ̀dá ti jẹ́ látọ̀ pa. Èṣù mẹ́sìn mímọ́ ṣe lẹ̀ Yorùbá, àwọn ọ̀tá mi àtọ̀tá lẹ̀ Yorùbá náà wọ́n máa bá wa dojúkọ, àtọ̀wọn ọ̀tá olólùfẹ́ mi lórí ìkànnì yìí máa bá wa dojúkọ wọn, kọ́ mọ́ ṣe wọ́n sì bàdá sí gbolo, máa ṣe eré ajọ́ wọn ní àtogundógun báyìí tọkọ́, àtogundógun báyìí tàdá, àtogundógun báyìí tìmọ̀, bọ́tà lẹ̀ Yorùbá àti ọ̀tá ẹnìkọ̀ọ̀kan wa lórí ìkànnì yìí bí bá ti bọ́ ní ogun kan ni kó mọ kó sínú ogun mìíràn, kó fi mọ́ bá aráyè rojú ráyè títà wa. Lágbára lọ́wọ́ Elédùmarè, ọba tó dá ayé òun ọ̀run, bí ó ti rínú àṣẹ wà ní tìrèké àbáláìsù. Kí la mú wá ṣé ti gbọ̀yìn láàárọ̀ yìí? Òun náà ní ọ̀rọ̀ ẹ̀yàmẹ̀yà tá à ń fàbọ̀ látàná. Nǹkan ṣẹlẹ̀ gan nílùú Èkó, mẹ́wàá ṣẹlẹ̀ nílùú Èkó. Ibi táàrò dé ó ṣẹlẹ̀ débẹ̀ nílùú Èkó. Àwọn ọmọ Ìgbò wọ́n bà nǹkan jẹ́ nílùú Èkó gan mọ́ Yorùbá lọ́wọ́, wọ́n bà nǹkan jẹ́ mọ́ ìran Yorùbá lọ́wọ́ lẹ́kọ̀ọ́, wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ káàkiri ilẹ̀ Yorùbá, kì í ṣe Èkó nìkan. Wọ́n tẹ̀yìn gbèrú wá, wọ́n bà nǹkan jẹ́, wọ́n sọ wá di òmùgọ̀, wọ́n sọ wá dẹran tí wọ́n ń jẹ. Ìtí máa dìjà wọn pẹ̀lú àwọn Haúsá àti Fúlàní rèé, àwọn Fúlàní ò gbà fún wọn, wọn ò gbà fún wọn, òun ni ò jẹ́ kí wọ́n rẹ́, òun ní láti fún wọn ní opportunity láti rúùlù center, kò fi rọ̀ wọ́n lọ́rùn láti débẹ̀. Wọ́n wá ń ta ayò ṣùgbọ́n wọn ò mọ bá ṣe ń ta, wọn ò mọ òṣèlú ṣe, nítorí wọn ò mọ ìdí rẹ̀ bẹ́ẹ̀ ṣe. Wọ́n máa ń believe pé gbogbo nǹkan di gírígírí, ó wà lára ṣe ń sọ wọ́n dèrò ẹ̀yìn lójoojúmọ́. Nítorí kí n máa mọ́rọ̀ ẹ̀ wá lemọ́lemọ́ ni pé láti fi lè ṣí àwọn ọmọ Yorùbá lójú inú, kán lè bá àrínà rí ọ̀tá àwọn gangan, pẹ̀lú so ọ̀tá àwọn làwọn pípù yìí. Lẹ́ni wọ́n lo ọpọlọ Yorùbá láti fẹ́ fà wọ́n mọ́ra, àwọn ọmọ wọn kan náà jáde láti mọ sọ̀rọ̀ tútù, láti dúró Yorùbá back sọ́dọ̀ wọn. Ṣùgbọ́n Yorùbá ẹ ṣọ́ra yín, ọ̀tá tó fojú hàn ni wọ́n. Ọ̀tá tí Fúlàní bá bàbá wa ṣe kò tán, ọ̀tá tí Ìgbò náà bá wa ṣe kò tán. Yorùbá nìkan ló wà nú ẹ̀gún, torí àwa là ń kó ìran méjèèjì rìn lórílẹ̀‐èdè yìí. Àwọn tó sì kọ́ sí problem tá a ní yìí
kò sẹ́yìn bàbá Ọbásanjọ́. Bàbá Bọ́lá Ahmed Tinubu náà ní ìtàwọn náà contribute ń bẹ̀ ṣùgbọ́n lẹ́ni àwọn tètè realize mistake tiwọn nítorí pé wọ́n ti fi ejò òru sán àwọn lójijì nígbà tí wọ́n expect. Tẹ́ bá wọnú election tó lọ tí kì í bá sọ pé lọ pé Ọlọ́run ló yọ bàbá Bọ́lá Ahmed Tinubu tó ní kí wọ́n rí 25% lẹ́kọ̀ọ́. Ọlọ́run ló yọ wọ́n. Ìgbò fẹ́ ba yé ìrìn àjò tí wọ́n rìn lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ bàjẹ́ pátápátá wọn bá bàbá Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́. Tẹ́ bá dẹ̀ rí tẹ́ bá wo election tí ń bọ̀ ní 2027 mi ní bàbá Bọ́lá Ahmed ó ṣe dáadáa o àbá ò ṣe dáadáa èmi ò mọ̀ tó sọ ní gbogbo bàbá ò ṣe dáadáa ó sì nídìí tó dé mọ́ tẹnu mọ́. Bàbá ìrì ti mẹ̀kúnnù rò èmi ò láìkè èèyàn tí kì í bá ro tọmọlàkejì mọ́rí àjò tiẹ̀ irú ẹni bẹ́ẹ̀ mi ò lè bá ṣe ìṣòro tèmi máa ní pẹ̀lú àwọn èèyàn nu. Gbogbo àwọn tèmi àti wọ́n jọ ń ṣe wọ́n dẹ̀ mọ̀ mí tí n bá mójú kúrò lórí nǹkan tó bá ṣe nǹkan lórí fún èèyàn tí n bá mójú kúrò ń bẹ̀ mo ti wọ̀ pé níbì kan rè ni ṣùgbọ́n wọn tó wáyé pé wọ́n bá jẹ́ bí lídà máa bọ̀ fà á torí gbèsè yí àwọn èèyàn wà lọ́wọ́ rẹ̀. Ìdí tó kí n má bá bàbá Bọ́lá Ahmed Tinubu ta kan gbọ́n àwọn ìwà tán wù tí ò dáa tèmi ń sọ fún wọn nìyẹn. Ọ̀rẹ́ tá a bá ṣe tá a bá ní ká yọ oúnjẹ kú bẹ́ẹ̀ ọ̀tá láàṣì gbẹ̀yìn òun ló kírètì gbogbo wa abẹ níyì fún àwọn èèyàn lẹ́nìí láti máa tako ìjọba wọn. Ọ̀tá Buhari ò tó tí bàbá Tinubu nìkan gbé rìn báyìí lọ́wọ́lọ́wọ́ torí kò yẹ káwọn èèyàn rí àwọn èèyàn jágbà lẹ́yìn yes àwọn mistake tán ṣe ń tiwọn nù kí wá ṣe bẹ̀ là ń lọ. Ibi táwọn ọmọ Ìgbò tí wọ́n ti bà nǹkan jẹ́ mọ́ Yorùbá lọ́wọ́ ni mò ń lọ. Bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe rántí nígbà tẹ́ ń lo àwọn kílórúkọ ọkùnrin tó ṣe kọmíṣánná lẹ́kọ̀ọ́ yìí nígbà yẹn ọmọ Ìgbò yìí ẹni tó bá rántí orúkọ ẹ bá fi sábẹ́ comment bí ká tó parí bóyá máa rántí. Ẹ wo gbogbo wàhálà tẹ́ ṣe ẹ wo jọ Ìgbèkúé ẹ wo gba last election ẹ wo stand there ẹ lè rọmọ Ìgbò kó gbàgbé ilé wọ́n lè máa gbé lu nílùú wọn ìgbàgbé ilé wọn. Àṣírí Yorùbá adélùdèrè Yorùbá ni kò sí ti jẹ́ Ìgbò ìṣe adélùdèrè o tó bá wà lọ́dọ̀ yín yóò máa jà yín lólè nítorí ìlú tiẹ̀ ni wọ́n fi máa jà yín lólè. Wọn ò kí ẹ̀ kọ́sọ̀ dòru nítorí ìlú wọn bí ìlú wọn ṣe wà nínú gbẹ́tò ẹ lọ wo nǹkan tá lọ́ rìn mọ́bẹ̀ wọ́n lè má gbé bẹ̀ kí wọ́n wá gbé lu yín ṣùgbọ́n wọ́n dẹ̀ táìmọ̀ pé àwọn ìlú àwọn wọn nígbàgbé ẹ̀. Ẹ̀yin ní tí a bá ti débì kan ẹ̀ ti sọ̀bẹ̀ ìdílé nìyẹn ẹ̀ ní rántí ibi tẹ́ ti wá mọ́ ẹ̀ lè ra Haúsá láyé ó gbàgbé ìlú wọn torí làwọn ṣe máa jẹ́ orúkọ ìlú wọn bí kẹ́ máa gbọ́ Azan Katsina kẹ́ máa gbọ́ Shagari kẹ́ máa gbọ́ Babangida kẹ́ máa gbọ́ àwọn orúkọ wọn àwọn yẹn orúkọ agboolé wọn orúkọ ìlú wọn ní ó hẹ́ndì orúkọ yìí Haúsá yìí gbàgbé orúkọ ìlú wọn wọ́n gbàgbé ìlú tó ti wá. Kẹ́nìkan Borno mẹ́sìn máa gbọ́nu wọ́n gbàgbé ìlú wọn wọ́n gbàgbé àdúgbò tó ti wá. Yorùbá lẹ̀ ní rí ìlú rẹ̀ lára rẹ̀ kò ní hàn. Ẹni tí a bá ti Yorùbá bá fi ìlú rẹ̀ sí wọ́n fẹ́ náà ṣe yẹ̀yẹ́ ni bí ká máa pè yẹn ní ọlọ́yàn bí Adédèrè lẹ́ni yẹn kàbí ká máa pè yẹn ní ọ̀rí akéde ní lọ́hùn àtàjà ní lọ́hùn. Wọ́n ti rí kankan pẹ̀lú ẹni yẹn nìyẹn. Ẹ jẹ́ kí sáré gbé kọ́ọ̀lù iná mi máa. So bó ti rí nìyẹn dírẹ́fà mi tí mo lọ sí kẹ́ ló ń pè mí. Ẹ̀yin ènìyàn wa kí wá ni mo fẹ́ fàyọ lórí àwọn ọmọ Ìgbò tí mo sọ̀rọ̀ wọ̀nyí. Ní ẹnujọ́ mẹ́ta yìí lọ́lọ́ yìí màá kà sí yín létí nítorí ẹ̀ lójú ní logo. Ní May 10 information kan jáde wọ́n ní scholarship to 20 individuals from each state in the southwest and southeast region of Nigeria. Wọ́n bẹ̀ ń pé southwest wọ́n fún wa ní tábà fún wa ní gbogbo state mẹ́fà wọ́n fún wa ní 120 scholarship. So a pè ní 2020 fún each state. Àwọn Ìgbò àwọn ní state márùn-ún wọ́n fún àwọn náà ní 2020 each state wọn so títí wọ́n jẹ́ 100 àwọn á fi 20 ju ọ̀dọ̀ wọn lọ.
ṣùgbọ́n ó yà wá lẹ́nu nígbà tí wọ́n fẹ́ pín kíní yìí, máa gbé sí orí fídíò táwọn wò lọ́wọ́ yìí o, ẹ máa rí mbẹ̀. Nígbà tí wọ́n yà wá lẹ́nu nígbà tí wọ́n fún Ọ̀ṣun state ló ti bẹ̀rẹ̀. Wọ́n fún Ọ̀ṣun state ní state, wọ́n fún wa ní 20 scholarship. Ṣé ẹ mọ̀ pé ìyá tó bí gọ́vùnà Adeleke Ìgbò ni, ìyá rẹ̀ Ìgbò ni, kò fẹ́ sínú àwọn ọmọ wọn tí ò fẹ́ Ìgbò tán, Ìgbò ló pọ̀ jù ní ọ̀ràn wọn. Ẹ máa wo tó ṣẹlẹ̀ o, títí ẹ̀ tó wá ṣe gbọ́ nípínlẹ̀ Ọ̀ṣun scholarship 16 ní Yorùbá gbà, mẹ́rin tó kù tó fi pé 20 Ìgbò náà fún. Ìyẹn jẹ́ ẹni. Ní Èkìtì state, Èkìtì, àmọ́ bí ìyàwó gọ́vùnà ní Ìgbò, bí ìyá tiẹ̀ náà bóyá Ìgbò ni àmọ́ bó ti jẹ́, wọ́n ṣàrù mọ́ lọ́wọ́. Bóyá commissioner of education bẹ̀, bóyá ò ní Ìgbò, bóyá bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ní Ìgbò, àmọ́ bó ti jẹ́. Nínú lẹ́kìtì ni o, nínú 20 slots tán fún wọn fún scholarship, wọ́n fún ọmọ Yorùbá ní 12, 8 ní Ìgbò gbà nù ẹ̀. Ní Ondo state, wọ́n fún Yorùbá ní slot 11, Ìgbò gba 9 nínú ẹ̀. Yàrá ká o. Ní Ogun state kan náà, Ogun Dàpọ̀ Abíọ́dún, wọ́n fún Yorùbá ní slot 10, wọ́n fún Ìgbò náà ní 10. Ní Ọ̀yọ́ state, Ọ̀yọ́ ló dáa jù, Ọ̀yọ́ gba 17, wọ́n fún Yorùbá ní 17 slot fún scholarship, 3 tó kù wọn kò lé Ìgbò lọ́wọ́. Ní Lagos state, ibi wọn ti fọ́ lójú ní state tí mo ń lọ gangan rè, wọ́n fọ́ lójú mbẹ̀ pátápátá. Okay, nínú gbogbo ilẹ̀ Yorùbá wọ́n fáwọn state tó kù ní 2020, Lagos state 16 péré náà fún Lagos state, 16 péré kò tó 20. So gbogbo 16 yẹn pátá tí wọ́n fún Lagos state, Ìgbò ló gbà. Yorùbá ò rí kankan gbà bẹ́ẹ̀ ní scholarship yẹn. Ṣé lóòótọ́ ni bàbá wa Sanwó-Olú? Tó bá rí bẹ́ẹ̀ ẹ dìbọ́ǹkì ẹ̀. Gbogbo àwọn state allegation kan yìí, tó bá rí bẹ́ẹ̀ ẹ dìbọ́ǹkì ẹ̀. Afẹ́kẹ́ jáde kẹ́ sọ pé irọ́ ni. Ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Ní Enugu state lọ́dọ̀ àwọn Ìgbò, gbogbo 20 tí wọ́n mú lọ bẹ̀ Ìgbò ló gbà. Ní Anambra state, gbogbo 20 tí wọ́n mú lọ bẹ̀ Ìgbò ló gbà. Ní Abia state, gbogbo 20 tí wọ́n mú lọ bẹ̀ Ìgbò ló gbà. Ní Ebonyi state, gbogbo 20 tí wọ́n mú lọ bẹ̀ Ìgbò ló gbà. Ní Imo state, gbogbo 20 tí wọ́n mú lọ bẹ̀ fún scholarship, Ìgbò ni wọ́n fi lé lọ́wọ́. Bóńtọ́ ọmọ aládé ti jẹ́, bóun ní Ìgbò ṣe jẹ́ ńlẹ̀ Yorùbá tí wọ́n fi ń gba gbogbo pò mọ́, tí wọ́n fi ń gba gbogbo tí wọ́n tó jáde sọ́wọ́ Ìgbò nínú scholarship 120 tán fún ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ wá kà á sìn 19. $38, $46, $50 nínú 120, 50 ló bọ́ sọ́wọ́ Ìgbò, 70 ló bọ́ sọ́wọ́ Yorùbá. Àwọn àdẹ̀gbà gbogbo 100 tí wọ́n nílùú wọn gbà pé, so títí wọ́n wá lọ bí 150 tí Yorùbá jẹ́ 70. Ta ni wọ́n ń ṣe nínú àwọn méjèèjì? Ta ni ń ṣera wọn? Ta ló mú gọ̀? Ta ló wà gọ́líbù? Ẹ̀yin èèyàn mi ẹ bá wa dá. Kò tọ́ síbẹ̀ yẹn o, ọ̀rọ̀ pọ̀ tí wọ́n fẹ́ sọ o. Kò tọ́ síbẹ̀ yẹn. Àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, wọ́n sin àwọn ìran Ìgbò gan, wọ́n sìn wọ́n gan, wọ́n sìn wọ́n gidi gan, bó ti láti lẹ̀nu tí Yorùbá ti máa sin Ìgbò tá máa sìn wọ́n. Ẹ lọ wo kéèsì Samuel Ajayi Crowther, màá mú wọlé fún yín sìn. Òun ló breed Christianity. Ìwé Ìgbò tó fi ń kọ vocabulary òun ló kọ fún wọn. Òun ló ṣe gbogbo wàhálà yẹn. Ẹ lè gbọ́ kí Ìgbò kí wọ́n celebrate Ajayi Crowther níta àfi nílùú wọn. Kápọ̀ wọn ní jẹ́ kí Yorùbá ó rí. Síbẹ̀síbẹ̀ náà bẹ́ẹ̀ ṣe wá ṣe tó,
wo Yorùbá yìí àdá náà ni wọ́n ní Yorùbá ọlọ́tẹ̀ ni wá Yorùbá àwa làgbàbọ̀dé fáwọn allegation yẹn wà ń bẹ̀ nígbà ogun Biafra bàbá Wọlé Ṣóyínká wà láyé ẹ̀yìn àwọn Ìgbò ló wà ẹ sọ ẹni kí ni wọn lẹ́yìn ọdún tó kọjá yìí sáàrin ọdún yìí ẹ lọ wo right of àwọn ọmọ Ìgbò lórí Twitter lórí Wọlé Ṣóyínká tá bá gbà mú nílẹ̀ Ìgbò tó bá lọ lẹ̀ Ìgbò tó bá gbà mú wọn lè lù pa bí ọ̀tá wọn ni wọn fẹ́ rí ní Wọlé Ṣóyínká tẹ̀ ń wò despite pé nígbà Biafra ẹ̀yìn wọn ló wà ẹ wá lọ wo kéèsì Victor Banjo ọmọ bíbí ìlú Ìjẹ̀bú tó dúró tó gún Ojúkú tó yẹ pé òun supporter Ojúkú ni ẹ lọ wo tó gbẹ̀yìn ẹ̀ lálàáfó pé òun àti Ojúkú ní argument Ojúkú ní bọ́ọ̀bù kan bẹ tí ó lọ bá drop sékòó Victor Banjo yarí pé òun ò ní drop bọ́ọ̀bù sékòó pé àwọn ò ní rú agreement yẹn Nigerian government ló ní kí wọ́n kọjú káwọn ọjọ́ face àwọn ọjọ́ face wọn ó wáyà wá ní pé pẹpẹsẹ o Èkó lókù tí wà lọ́wọ́ drop bọ́ọ̀bù sí ó láwọn èèyàn tó wá bẹ́ẹ̀ nǹkan ibẹ̀ làwọn family tó ń wà tó máa drop bọ́ọ̀bù sí kò orí family wo ló fẹ́ drop ẹ̀ sí bí Victor Banjo ṣe yarí mójúkù lọ́wọ́ nìyẹn Ojúkù ò dé bá ágìw ó dẹ̀ sẹ́ni signal sẹ́nugun ó lè ká gbé Victor Banjo lẹ́nugun pé wọ́n ń dóde lọ́hùn ó dẹ̀ signal sọ̀rọ̀ pé tó bá ti dán kan pa ìtura pa Victor Banjo sí nìyẹn o wọ́n drop ẹ̀ live kí lèrè Yorùbá lọ́dọ̀ yìí níjọ́ táwa àti Ìgbò ti wà kí lèrè tàjẹ́ tá a bá wa sọ fún yín wípé ẹ máa múra àárín ọ̀tá nílẹ̀ Yorùbá wà àárín agbami ọ̀tá àwọn tí dẹ̀ ń kó wa rírú àwọn wa láyìí àwọn oníjẹkújẹ olóṣèlú yìí ni ẹ gbọ́ nǹkan tí ẹ wo kéèsì Samuel Ajayi Crowther tí mo sọ yìí. Well, this is a permanent mark that the gospel that came here, the story cannot be changed, especially because the gospel is continuing. It is not something that happened once upon a time, but it happened and continues to happen, and with the resolve we see of the bishop here, it will happen till Jesus comes. Yes, we know that Bishop Crowther loved the people of this land, and God sent him to bring the light of the gospel, and it is through him that we saw education was brought, good health, hospitals, and then the civilization that transformed the entire Igbo land and the whole country, Nigeria. So we are excited that he started here. And this symbol here will continue to remind us of the sacrifice he made, the price he paid to serve our Lord Jesus Christ, challenging us to make similar sacrifice for the gospel to continue to be spread. I'm only happy, I'm excited because something unique is happening, and we thank God for it, reminding us of what has gone before, because when we learn about a good history, will inform our futures. And so we have to be wise to listen to what was said today, and to thank the Lord Bishop for actually making it happen, so that those who are working now will be rightly informed to inform what you do in the future. And we are praying that all the younger clergy and all the younger bishops and whoever is carrying the gospel will never ever forget where we started. Hey! Whoa, 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 hey. àárín agbami ọ̀tá nílẹ̀ Yorùbá wà àárín agbami ọ̀tá táwa lọ̀rẹ́ yín ẹ sọ fún mi ẹ forí ṣe ẹ fọrùn ṣe ẹ̀yin ilẹ̀ ń design oríṣiríṣi fáwọn èèyàn ẹ̀yin ilẹ̀ ń fáwọn èèyàn ní bí wọ́n ṣe jẹ bí wọ́n ṣe mu gbogbo jíjẹ mẹ́mú yíbò tí wọn ò bá dé Èkó wọn ò lè rọ́nà lọ ẹjọ́ wọn lọ dó sí Kánò kàn máa ṣe bẹ́ẹ̀ Kánò kẹwàá wò níjọ́ tí ọjọ́ tọ́mọ yíbò ti wà ní Kánò èwo ló lówó tó kékeré kàn bí àwọn ilé tó wà lẹ́kọ̀ọ́ níjọ́ táwọn Haúsá ti ń ṣiṣẹ́ ń Kánò èwo lórúkọ rẹ̀ hàn nígboro Kánò tó jọmọ bíbí ìlú Haúsá pọ̀ ń lówó jù tí ìbáṣà wọn ti ń gbèkó nínú wọn
àwọn àmọ́ wíru ẹ̀yìn ó máa wíru tá a bá ń sọ fún yín pé ẹ lọ gbogbo gbìyànjú tẹ́ ẹ máa gbà láyé yín ẹ máa gbìyànjú bí Yorùbá bí ó ṣe dá dúró eré tó kù tá gbọ́dọ̀ máa sánú lákòókò tá a wà yìí ọjọ́ olóṣèlú gbogbo èrò kan rẹ tó bá jí tó bá sùn tó bá jí èrò bílẹ̀ Yorùbá ó ṣe gba ìdáhùndè ni ẹ máa rò ẹ má ní èrò míì wọ́n ní Yorùbá ọ̀tá ara wọn náà máa ṣe ẹ jẹ́ sọ̀tá ara wa lórí ilẹ̀ wa àwa tá a sọ̀tá ara wa tá a fi ní gbogbo nǹkan mèremère tó dáa jù lórílẹ̀‐èdè Nàìjíríà tá a fi ní èrò rere tó dáa jù ọ̀tá ara wa sì là ń ṣe ẹ jẹ́ ọ̀tá ara wa ó pè wa ju ọ̀tá táwọn Ìgbò bá wa ṣe lọ àti àwọn Fúlàní ó pè wá ẹ gbọ́ Yorùbá ní pé wọ́n ní sábà ń bá ní ṣọ̀tá bíi kákúkọ́ èdè Yorùbá nìyẹn ó túmọ̀ sí pé Yorùbá gbà pé àwọn ọmọ ṣọ̀tá ara wọn ṣùgbọ́n kì í ṣe bíi kéèyàn kú ẹ lọ wò dáadáa àṣírí lẹ́gbẹ́ lẹ́nu mi lé nìyí àwa sọ ẹ wo nǹkan táwọn ọmọ Ìgbò fojú wa rí èyí náà wò ordinary slot ti scholarship lásán 70 nínú ti Yorùbá 70 lárígbà 50 yòókù pew ti lọ́dọ̀ Ìgbò bá a ṣe jọ ń pinnu òun náà fi sọ fún apá wa àjọjọ nílẹ̀ wa ni tó bá yá ṣe é rò pé wọn ò ní lé lẹ́kọ̀ọ́ kó bẹ́ẹ̀ kí wọ́n jọba bẹ̀ torí bẹ́ẹ̀ yẹn yá sí wọn lẹ́sẹ̀ tó bá yá ẹ̀ẹ́rì inú àwọn ọmọ aládé ẹ̀ẹ́kàn dédé dọ́kan tí Ìgbò jọba ń bìkan ni. Now Èkó inú mi dùn síbi Lagos State ṣe ń ṣèjọba wọn Lagos State wá fẹ́ ṣòfin kan sìn òfin yẹn wọ́n wá ní wọ́n compulsory rẹ̀ ẹ̀ tó dẹ̀ compulsory rẹ̀ ní dárúkọ ẹ̀ tó compulsory gbogbo state house tó wà nílẹ̀ Yorùbá wọ́n lè kí wọ́n ṣòfin pé láti òní lọ tó ìbá ti sọ ọmọ bíbí ilẹ̀ Yorùbá you don't have any right láti contest fún kankan nílẹ̀ Yorùbá òfin fẹ́ gùn òfin yóò gùn kódà àwọn àyè kan bẹ tá kírẹ́ẹ̀tì ní Èkó yìí ní Ìbàdàn lọ́yọ̀ state lọ́ṣun state lẹ́kìtì Oǹdó ni tó jẹ́ pé tá bá kírẹ́ẹ̀tì bẹ̀ tó dàbí GRA ìran Yorùbá nìkan ni wọ́n máa ta lẹ́bẹ̀ fún wọn níta fún Ìgbò tó jẹ́ special place àfẹ́ gbogbo yẹn mítì yẹn lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tá a fẹ́ ṣe wọ́n ṣe l'Amẹ́ríkà ní Maryland tí wọn ò jẹ́ kí bàbá wa yìí kí ló ń porúkọ ẹ̀ máa tó lówó ọmọ Ìbàdàn tó lówó gan yìí Àrí Àkàndé tí wọ́n gbà tá discover pé ọmọ pé Yorùbá pé yẹn dúdú ni tó ra ìralé sàdúgbò yẹn nígbà yẹn níbi ní New York ni àbí Chicago I don't know wọ́n ní ṣe ni wọ́n lé bàbá yẹn náà àwọn òyìnbó sáré náà move kúrò mbẹ̀ pé estate yẹn wọ́n ṣe fún white alone wọn ò jẹ́ kí black wọ bẹ̀ torí bàbá yẹn lówó lọ́wọ́ ó rà á tú àwọn white ló fi ráàyè wọ àdúgbò yẹn rírí sáré bá pé black ni wọ́n láwọn tó wà ládùúgbò yẹn bẹ̀rẹ̀ sí ní move out ni nítorí bàbá wọ́n ní ni o mi ò sí mbẹ̀ mo dẹ̀ rí ka ní so gbogbo díẹ̀ lẹ́yìn everybody ń sá fọ́jọ́ wájú wọn ni tó táwọn white yẹn náà dọ́gbọ́n ṣe ń bẹ̀yìn ọjọ́ wájú wọn náà sá fún irú ẹ̀ làwọn náà wá ṣe nílẹ̀ Yorùbá báyìí ẹnìkan náà ni ó kọyàn lọ́gbọ́n á ti fàyè gba ọ̀pọ̀lọpọ̀ àlejò ó sì ti fẹ́ di wàhálà sí wa lọ́rùn a wà á mú báyìí sí láti Èkó yìí tẹ́ ẹ bá ti mo mọ̀ pé láìpẹ́ yìí wọ́n ó create a special place lẹ́kọ̀ọ́ iṣẹ́ ti ń lọ lórí ẹ̀ ti tọ̀yọ́ state tọ̀ṣun títí Èkìtì Oǹdó àti even Ìlọrin a máa mú lọ gbogbo táwa ṣe nílẹ̀ Yorùbá sì a máa mú lọrin mọ́ Kogi nìkan là lè mú mọ́ torí pé ẹ̀yà tó so Kogi mú ó pọ̀ ju ti Ìlọrin gan lọ so Ìlọrin Yorùbá sì kó like 80% ní Kwara state so they have every tendency tá a bá rí ṣe ń lọrin nígboro lọrin à á ṣe ń gbòòrò Ọ̀fà náà ti di nǹkan ó ti dèlú gidi social place tí ìran míì kò ní máa bá wa débẹ̀ àwa nìkan láwọn àlàyé wa so tá a bá ti ṣe meeting láàrin ọmọ Yorùbá a máa ní special place láti lè ṣe nírú bẹ̀ tí ò ní sí ẹ̀yà míì tí ó wà ládùúgbò yẹn ju ẹ̀yà wa lọ bí tá a bọ̀rọ̀ yẹn lọ sí nìyẹn Ọlọ́run ọba Elédùmarè ẹnìkan ló pè mí láti UK ẹ má bínú sí mi ìdè wọn sáré dá wọn lóhùn báyìí so bó ṣe rí nìyẹn wọ́n sá mú oríṣiríṣi wá láti fi da ilẹ̀ Yorùbá rú ṣùgbọ́n mo nígbà wọ́n pé Ọlọ́run ọba tó láyé tó lọ́run kò ní gbà
ètò yìí àlejò kó gùn lágùnjù kò ní ju péréte yìí lọ mo nígbàgbọ́ pé níwájú ọlọ́run ọba àti èèyàn gbogbo wọn bá tá a bá sọ ọlọ́run ọba láàánú yóò mú wọlé àṣẹ yóò jẹ́ káwọn alágbára ilẹ̀ Yorùbá kí wọ́n mú lò kó wá tó di pé màá parí ètò yìí ìkankan wá tá a fẹ́ appreciate ìjọba South West ẹ rò pé South West Commission náà ti wà bí wọ́n ṣe fún wọn ní South láti jọ́ ìgbà tí bàbá Bọ́lá Ahmed Tinubu débẹ̀ ní tó kọ́kọ́ sáré ṣe nìyẹn gbogbo ibi tẹ́ ẹ bá wà ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ọba ẹ pàtẹ́wọ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu níbi tẹ́ ẹ bá wà mo ti sọ téèyàn bá ṣe dáadáa ẹ jẹ́ kí káyìn wọ́n fakọyọ torí ẹ̀ láṣẹ ń pariwo pé tá a bá dá dúró ọpọlọ wa yìí ò jọba amọnúrò ju àwọn ìran yòókù lọ bàbá Bọ́lá Ahmed Tinubu ìjọba yín ẹ tí ì gbé gbèsè lórí kinní yẹn o bọ̀ bẹ́ẹ̀ ṣe mẹ́ṣẹ̀ mo mọ̀ pé ọlọ́run ti mú wá sí ìmúṣẹ ó ti wà lórí drawing board right from time everybody mọ̀ ṣùgbọ́n ìjọba yín ló fẹ́ implement inú mi dùn gan wípé South West Commission announce láti bẹ̀rẹ̀ project ńlá kan reluwé láàrin gbogbo 6 states ilẹ̀ Yorùbá tọ́lọ̀ bá fún mi ní okun àtagbára tí bá rí kíní yẹn mú wá màá mú máàpù yẹn wá bó ṣe ṣe réèlì yẹn ọ̀nà 3 ló ti gba gbéra kó lẹ́kọ̀ọ́ ó lo Oǹdó ó lo Èkìtì ó dẹ̀ lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sọ́ṣun gba Ọ̀ṣun kọjá ó rí padà sọ́dọ̀ Èkìtì so iṣẹ́ ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ àpérò ti lọ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ inú dídùn ni ẹja pàtẹ́wọ́ fún bàbá Bọ́lá Ahmed Tinubu lórí àyẹn àti ẹni tó jẹ́ Service Commission commissioner ẹja kí àwọn náà pé wọ́n kúṣẹ́ wọ́n kú ọmọ sí ọlọ́run bá tó láyé tó lọ́run yóò máa wà pẹ̀lú wọn n tá à ń pè ní tuntun nìyẹn láti jọ tá Awólọ́wọ̀ ti lọ gbogbo wọn bá nǹkan táwọ́lọ́wọ̀ ṣe ilẹ̀ náà là ń rí dè ní tó tá a bá tó rẹ́lẹ̀ náà ní South West ara ọ̀rẹ́ ní development ní nísìnyí àwọn èèyàn náà wọ́n ti dá wọn lẹ́wọ̀n òòrùn kankan rí láyé wọn Yorùbá náà ló kọ́kọ́ fakọyọ ṣé ẹ ti rí rísì tí ń ṣe ń pariwo wípé tí Yorùbá bá dá dúró ọ̀nà wa máa jìn ebi ò lè para Yorùbá wọn gbàgbé ẹni bá ní ìyá ọ̀jẹ̀ Yorùbá ènìyàn ń tara rẹ̀ ni torí àwa ṣiṣẹ́ àwa kì í ṣọ̀lẹ ọpọlọ tiwa ìjọba àti síbi ké èèyàn máa fi àparùtù ká máa fi ẹ̀kọ́ tanná fúnra ẹni Yorùbá ò sí mbẹ̀ ìran wa ò sí mbẹ̀ àbá aláwọ̀ bàbá tiwa bẹ́ẹ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀kọ́ ọmọ ṣe àpàtẹ́wọ́ fún yín lórí yẹn Ọlọ́run bá tó láyé yóò wà kún yín lápá ìtẹ́ bá tó lérò tó dáa Ọlọ́run jẹ́ lè mú wá sí ìmúṣẹ ṣùgbọ́n ẹ má jẹ́ kí ebi ó pa mẹ̀kúnnù látọwọ́ yín mọ́ ẹ wá ọ̀nà tí ìlú ò fi dẹrùn fún mẹ̀kúnnù náà láti lè gbé ìyẹn ló ṣe kókó lákòókò tá a wà yìí because ẹni bá kú sínú iṣẹ́ àtòsí àwọn ọ̀ràn wọn nígbàgbé pé owó hospital àwọn ò rí san tí bàbá àwọn fi kú àbẹ́gbà àwọn àbọ́mọ wọn ò nígbàgbé ìdí náà tí mo ṣe ń pariwo yín pé ẹ ṣe dáadáa ẹ túkùn níbi tẹ́ ẹ dé mọ́ lọ́rọ̀ àwọn èèyàn kan lè mọ rí jẹjẹ oúnjẹ jẹ nírọ̀rùn àní rí jù báyìí lọ lórí ìkànnì ilé nìyí títí láti fọmọ mákọ̀tún ètò míì wá sórí ìkànnì yìí èmi tí tòótọ́ bàbá àṣà.